Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi dábọ̀ sóhun mi lò jọ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n yí. How to use sugar, St. Louis sugar or the powder one. But if you can find St. Louis sugar, that one is even better. One pack of St. Louis sugar. If you can't find St. Louis sugar, you can use ordinary sugar. Are you with me? And 16 pieces of alligator pepper and 16 pieces of atajosi. Atajosi. I think you can see the image of atajosi displayed on the screen. How to use these three combination for a general love. In Yoruba language, we call it eyonu feran. If you're a kind of person that people just hate you for no reason, they don't want to hear your voice, they just hate you for no reason. If you're in a group of people where there is no love, they don't like you. When you talk, they don't want to listen to you. Try this tip. If you're a woman looking for a husband, or you always have promise and faith, or if you're a man looking for a wife, try this tip. The kind of person that always complain that whenever you do something like all this spiritual tip, so tip is not working on you, try this one. So when you try this one, I want you to come back to this video and comment. You understand? This work is for general purpose, for love. Are you with me? Most especially those hair and water elements. Are you with me? Those water and hair elements. If tip is not working on you, try this tip. Believe me, by the grace of Almighty God, you will share me a good testimony. It's like I've explained this before. I don't know, maybe it's here or somewhere else. But today, I want to explain how to use it, how to do it, and how to use it. If you can do it yourself. Don't call anyone to do it for you. Are you with me? Do it without my knowledge. It's very simple and very, very effective. If you can't find St. Louis sugar, you can use any form of sugar. Are you with me? If you can't find St. Louis sugar, use any form of sugar with 16 pieces of alligator pepper seed, 16 seed of alligator pepper, and 16 pieces of atajosi. So how to do it and how to use it. Hello everyone, welcome back to my channel. My name is Dr. Mutiu Olatiboye, also known as Babewinje. If this is your first time here, everything I do is to share spiritual tips to help your spiritual life. And if this content or any of my content are very interesting, please don't forget to subscribe to this channel. Make sure that you turn on the notification bell, so whenever I upload video like this, you'll be the first person to watch. And if you don't understand, you are free to call me. Call me on 070-374-22552. Or you message me on WhatsApp 090-5333-2747 or 080-294-84696. Please, those are my numbers. Please, if anyone asks you to call or to message or to WhatsApp because of this work, please don't mind the person. Apart from those numbers,
Those are my numbers. Apart from those 3 numbers, please don't message anyone. Don't have any transaction with anyone. Are you with me? This tip is free of charge. I didn't ask you to give me any money before you do it, and it's completed, tested, and confirmed. Please just do it yourself. So, how to do it? If you can get St. Louis sugar, 1 pack of St. Louis sugar, 1 pack. If you can't find St. Louis sugar, you can use any form of sugar. Are you with me? But if you see that 4 corner sugar, that one is okay. That one is even better. Are you with me? Then you now grind it very well. Grind it very well. Have you done that? Then look for 16 pieces of atajosi. Atajosi is different from the other pepper. It's very small and tiny in nature. Very common in Yoruba land. Get 16 pieces of atajosi and grind it together with the 16 seed of alligator pepper. Grind it very well and mix it together. Then pour the powder inside a plastic rubber. You keep it there. How to use it? In the morning. You can use it in the morning or in the night before you sleep. Use it in the morning or in the night before you sleep. Just take half spoon. Or if you are afraid of jedi, just take small from it and put inside your mouth and use water to drink it. That's all. That is how to do it, and that is how to use it. Even sometimes I do use it to drink pap. Are you with me? I do use it to drink garri and pap. You understand? Even you can also use it to drink tea. Ogun ni àṣírí ni. It's very, very powerful and very, very effective. That is how to do it, and that is how to use it. Tí mo bá aṣọ náà ní bí a ṣe máa lo pálí ṣúgà oníkóró pálí kan, atajosi ẹyọ 16, ẹyọ mẹ́rìndínlógún, àti atari ẹyọ mẹ́rìndínlógún. Fún ìfẹ́ràn, ẹ̀yọ́nú fẹ́ràn ni. Ṣé rí àwọn ẹ̀yọ́nú kan wà tó yẹ pé ẹ máa wò pé mo gbàṣẹ́ kan lọ bàbá kan jọ kan bóyá mo ti fílẹ̀ bíbá rí. Mo ní ìfun akọ aláǹgbá, ẹ jẹ́ kí n tó mú yẹn náà wá. Ìfun akọ aláǹgbá, gbogbo nǹkan tó wà nínú akọ aláǹgbá pátá ayọ̀, á fi sínú àpò ẹ̀wà jókòó lórí àtàrí kan. Ẹni tí ó bá mọ ọtí mu, àwọn tó bá lè mu ọtí ni wọ́n máa ń lò. Á wá dà gbogbo ẹ̀tù sínú ọtí Shinap. Sọ̀rọ̀ mi ti yé. So àràárọ̀ ẹ̀yin náà mọ̀ mú ní ṣọ́ọ̀tì kọ̀ọ̀kan. Bàbá tó fún mi iṣẹ́ ni iṣẹ́ yìí ò mọ orúkọ tó ń pè é. Bóyá ìyọnú ni o, bóyá Túndé ni ó ní kò yé o. Àmọ́ kò wá síjọ́ tí ẹni tó bá lò ó tí ó lò ó tí Ọlọ́run ò ní ìránṣẹ́ ijọ́ náà nínú iṣẹ́ tó ń ṣe. Kò sí ẹni tó àfi tó bá níṣẹ́ ọwọ́ lókù o. Ó la máa fi sọ fún wa pé ẹ jẹ́ ká níṣẹ́ ọwọ́. Ẹ jẹ́ kí a níṣẹ́ ọwọ́. Ká ní nǹkan tá à ń ṣe. Mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí kò jù bẹ́ẹ̀ lọ. Ìfun akọ aláǹgbá àtòdì àtàrí kan lájọ àwà dá sínú ọtí kéèyàn máa mú ṣọ́ọ̀tì kọ̀ọ̀kan. Gbogbo èmi ni ìwákùwà máa sọ pé kán lọ wá orí, kán lọ wá ẹsẹ̀, kán lọ wá ọwọ́. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín, wọ́n kàn fẹ́ dáràn bọ̀ yín lọ́rùn ni. Wọ́n kàn fẹ́ dáràn bọ̀ yín lọ́rùn ni. Àwọn tó ní kí ẹ lọ wá wá gan, àwọn náà fẹ́ lò ní. Wọ́n fẹ́ fi yín rúgbó. Ẹ̀yin olórí burúkú náà ojú tẹ́nu wa ràn, ẹ wá ràn bọ́bọ́bọ́. Ẹ̀yin aláìníṣẹ́. Ẹ̀yin aláìníṣẹ́. Tẹ́ lérò pé láì tí ì ṣe àwọn nǹkan burúkú yìí, ẹ lè ṣe nǹkan nínú oògùn. Má jẹ́ kí n parọ́ fún ẹ. Àwọn nǹkan kéékèèké yìí mo fi Ọlọ́ba ṣe lérí, wọ́n fi lọ́kàn balẹ̀ ju pé nǹkan báyìí ni ẹ lọ wá o, ẹ lọ mọ dúró lójú títì tàbí ẹ lọ yán títì bí tásítì bá ti ṣẹlẹ̀, ẹ lọ mọ kẹran wọn wá. Tó o bá lò wọ́n náà tiẹ̀ ti mọ̀, kò sí àní-àní. Ẹ wo, ẹ jẹ́ ká rọra ṣe bó la ń lọ táàrí mọ́tò. Nǹkan tó ń lé tó ló fẹ́ ṣe, bó fẹ́ kọ́lé ni o fẹ́ ra mọ́tò ni o. Wàláhì mo fọlọ́ bá sílẹ̀ tí wọ́n bá ní kó má kọ́ bí ẹ wá pé làwọn fẹ́ lò fún ẹ.
tí wọ́n lò tí ò bá sínú kádàrá ẹ̀ pé wà á kọ́lé wà á tún tòṣì irú ilẹ̀ máa ń kú sí oko wàhálà àwọn lè táwọn ṣe fún ẹ̀yẹ kò ṣiṣẹ́ ni ó yá ó tó kù ìyàwó ẹ̀ ilé ayé yìí wàláì mo fi ọlọ́ba ṣe lérí wàláì tí ọlọ́run bá ṣe ẹ̀mí gúngùn tó sì lo àwọn atúndè gidi tí wọ́n tú ọpọlọ burúkú àgádágodo òfò náà ti fi ti ọpọlọ ẹ pé kó má fi ro nǹkan mi ju kó má wá nǹkan burúkú lọ wọ́n máa ń ti ọpọlọ yẹn wọ́n máa ń ti wọ́n á ní jẹ́ kó ronú nǹkan gidi ṣe àfi nǹkan tí ò dá wọ́n máa gbọ́ ọpọlọ ẹ lọ wọ́n á ní jẹ́ kó ronú pé tí mo bá rí 100,000 naira mo lè fi bẹ̀rẹ̀ business tí mo bá rí 50,000 naira mo lè fi bẹ̀rẹ̀ business àmọ́ kàkà kẹ́fì ronú nǹkan bẹ́ẹ̀ owó òjijì a jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ dáa ni tó bá dáa ni tẹ́pà wà náà ronú àti bọ̀ tán ní máa rírò àwa ń bì ká máa pariwo èyí tá à ń pariwo yìí ní máa rí wa ń bì báyìí o àmọ́ inú wẹ́rẹ́wẹ́rẹ́ tó lọ́n ṣe alihamudulilayi béèyàn bá ti ní ayọ̀ ọkàn sí nǹkan kékeré tó lọ́n fún wàláhì gbogbo nǹkan ló ní o ni o sì lè sáré kọjá kádàrá tó bá wà kúwà tó bá rí wàláhì òtún wà náà àkọọ́lẹ̀ pé wàá rí ni olórin kan kọrin ó ní ìbá ti mọ̀ pórí ni ìbá ti mọ̀ ṣàgùn o ta ló mọ nǹkan tó lórin náà rí tàbí tó gbọ́ tó fi sọrú ọ̀rọ̀ yìí wàláhì pé ládùúrà àṣírí lọ́lọ́run fi délé ayé àwọn kéékèèké tí mo mú wá yìí ẹ̀yin ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò tọ́lọ́hun bá ní máa rọ̀ ẹ́ lọ́rọ̀ nínú iṣẹ́ tó gbé dání tó ń ṣe ìwọ tó jẹ gbèsè mo kanú èsì kan recently mo mọ ibi tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ bóyá Abẹ́òkúta or Ìbàdàn ìyá ẹ̀ jẹ gbèsè 60,000 ó dẹ̀ sun rẹ̀ mọ́lé ibi tí kí là ń sọ ibi tí Ọlọ́run ti jẹ́ kí àwọn ìgbókẹ́lẹ́ ayé dé ń sìn tó bá sunkún lórí íńtánẹ́ẹ̀tì àwọn tí ó fún ẹ jù bẹ́ẹ̀ lọ wà àwọn tó máa fún ẹ jù bẹ́ẹ̀ lọ wà mo wá ń fi àsìkò yìí mo fi ń rọ gbogbo wa lóòótọ́ àwọn míì wà tó jẹ́ pé wọ́n níṣẹ́ lọ́wọ́ o tó jẹ́ pé wọ́n dàbí ẹni tí ò aláìníṣẹ́ lọ́wọ́ ni àmọ́ wàláhì tá a bá ti sọ retí nù báwọn kan yéege tí mo ra ń sọ yìí wàláhì yìí tẹ́ bá ń ṣe gbìyànjú yàtọ̀ sáwọn tí ó ṣe gbìyànjú ẹ yàtọ̀ sí àwọn tí ó ṣe gbìyànjú tá bá wá rí ẹnìkan lórí ètò yìí tẹ́ ń wò mí lónìí tá bá rí ẹnìkan lórí ètò yìí tẹ́ ń wò mí lónìí bóyá wà nù nira kan ni torí gbà mí àwọn nira kan wà tó jẹ́ pé èèyàn á máa rò pé ikú ló kù báyìí àwọn tá bá wà lórí ètò yìí tẹ́ ń wò mí torí ìgbà míì wàláhì mo fi ọlọ́ba ṣe ẹlẹ́rìí mo fi ọlọ́run tó ṣẹ̀dá mi mo fi búra fún yín ìgbà míì ẹlòmíì lè pè mí pàápàá jùlọ láàrin àwọn obìnrin wọ́n ní ẹ jọ̀ọ́ àwọn jẹ́ subscriber mi àmọ́ láti àná báyìí kódà 1,000 naira òun ló kéré jù àwọn ò ní lọ́wọ́ ebi sì ń pa ọmọ àwọn ìka ò rí bákan náà ìka ò dọ́gba o ó lè wà bẹ́ẹ̀ lóòótọ́ èyí táwọn ránṣọ́ sí pé ẹ wá ṣúgà ẹ wá kínní ẹlòmíì lè máa ní 500 naira lọ́wọ́ láti lè ṣe gbogbo nǹkan báyìí àmọ́ àwọn àtàbá wà lórí ètò yìí tí ẹ ń wò mí báyìí tí Ọlọ́run sì jẹ́ kí ẹ bá ọ̀rọ̀ tí mo ń sọ ìpàdé tí a bá wà nínú bóyá irú ìnira bẹ́ẹ̀ kàkà tẹ́fì lọ́ máa pokùnso
kàkà tẹ́ lọ́ máa fi gbé májèlé jẹ. Ẹ gba nọ́mbà mi tó ń display ojú screen yìí, ẹ pè mí. Ìgbà tí mo bá ń ṣe program, màá mú wọnú ọ̀rọ̀. Ẹni tó bá dẹ̀ pè mí lórí ẹ̀ kó dẹ̀ fún mi ní ọ̀rọ̀ tó jẹ́ new, tó lè jẹ́ kí n rò pé bá lóòótọ́ nǹkan tó ń sọ yìí o. Àmẹ́ni tó bá wá tó bá parọ́ nǹkan tí kò sí tó fi ń parọ́, wàláì kò sí àní-àní nǹkan náà máa ṣe. Ẹnikẹ́ni tó bá wà nù nira ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí, lóòótọ́ èmi náà yálà tí fúnà lèmi náà ń fa o. Àmọ́ díẹ̀ tẹ́mi náà bá ní, màá fi ran ẹni náà lọ́wọ́. Màá tún wá sọ̀rọ̀ ẹni náà lórí program báyìí. Nǹkan táwọn èèyàn bá ní tí wọ́n bá dájọ́ bó bá ṣe wọlé náà, màá ṣàlàyé iye báyìí mo la rí fẹ́ni báyìí. A dẹ̀ máa ṣe fídíò tá a lọ kó fún ẹni náà nílé. Kàkà kẹ́fì máa sọ pé ẹ fẹ́ pokùnso, ẹ fi ṣe kinní. Lóòótọ́ gbogbo èyí tá à ń sọ yìí, ẹni kan ló mọ̀. Nǹkan tó kọjú sẹ́nìkan, ẹ̀yin ló kọ sẹ́nìkan. Àtẹ́fi lọ sọ́dọ̀ ẹnìkan bàbá kan pé ó ní kí n fárun abẹ́ mi wá. Irun abẹ́ kó ní fá gbogbo ẹ̀ wá. Gbogbo ìkànnà owó ẹ̀ ní kò ló wá. Gbogbo tí ò tó ẹ lò tẹ́lẹ̀ wọ́n tún yá lóǹbì kan. Kàkà tẹ́fi máa rorò kúrò. Kódà kó jọ́kùnrin kó jóbìnrin, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà yìí kẹ́ẹ̀dẹ̀ fún mi ní ọ̀rọ̀ tó jẹ́ new lórí ọ̀rọ̀ náà. Má pè mí pé o yáwó nápò, ó wá rí san padà, kí ló fowó nápò sí? Ọlọ́run ní dá wa láàmú. Èyí tí mo mú wálé náà ni ẹ jẹ́ ká lọ ṣúgà oníkóró pálí kan, tá bá ti lọ ata àjọsí 16, ẹyọ atari 16, ẹ jẹ́ ká lọ pọ̀, ká wá rọ sínú ògùn, ká dá sínú ṣúgà yẹn ká púpọ̀, ká rọ sínú ògùn kan. Tó bá wù ẹ́ jẹ́ ká máa fi mu tíì, tó bá wù ẹ́ jẹ́ ká máa fi mu gàrí, tó bá wù ẹ́ jẹ́ ká máa fi mu ẹ̀kọ, tó bá wù ẹ́ jẹ́ ká sì gbú díẹ̀ sẹ́nu ká fomi lò, ẹ̀yọ́nú tó dáa ni. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ, èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí ìwé jẹ́. Tó bá dìgbà mi, àá tún múrọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mi tà sí àti yìí tà sí, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tọ́ ó dàbọ̀. Ẹgbẹ́ ewé ń jẹ iwájú ṣáni tí tàwa, Ọlọ́run ló dé wa láyé nìyí, ṣe bóun lóhun tó ṣológun ló wà lẹ́ṣà, ẹgbẹ́ wa ò ní tú o. Alright, èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Dr. Mutiu Táíwò Ọlátìbóyè yìí, president ti yá ni. Èjì rẹ̀ o, wíríwírí lójú orogún.